Dúdú ni àwọn tó dúró yìí, ẹ̀jẹ̀ kan náà ló ń ṣàn ní ara wa, ẹ̀jẹ̀ wa pupa ni, ṣùgbọ́n ibẹ̀ ni gbogbo àgbálá ayé ti bẹ̀rẹ̀. Ó kàn jẹ́ káwa arìn kúrò bẹ́ẹ̀. Ẹ̀rìn kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rìn kúrò bẹ́ẹ̀ ni ẹ̀rìn wá sí gbogbo bíi ni. Ọ̀dí ìsìn tẹ́ bá fún wa láyé ẹ̀ lápàdà wá sí orílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ ni gbogbo bíi náà ilẹ̀ bíi wọ́n pè ní ilẹ̀ tó ń fẹ̀, ilẹ̀ tó fẹ̀ tó tẹ́jú káàkiri gbogbo àgbáláyé, ilẹ̀ kan ṣoṣo ló wà, òun ni wọ́n pè ní ilẹ̀ Ifẹ̀. Ilẹ̀ Ifẹ̀ dẹ̀ ní Odùduwà jẹ́ ọba lé lórí, ọba àkọ́kọ́ aláṣẹ òrìṣà ní Odùduwà, òun ni ó kọ́kọ́ gbé adé sórí ní gbogbo àgbáláyé, ibẹ̀ ní gbogbo ọba ti ṣẹ̀ lọ, ibẹ̀ ní gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀, gbogbo ẹ̀ ni mo fẹ́ sọ fún yín lẹ́yìn káwá wo bí a ṣe máa jọ ṣiṣẹ́ pọ̀. Mo dẹ̀ mọ̀ pé inú mi dùn pé ẹ̀yin náà ti kọ́ èdè wa dáradára. Ṣé ẹ kí náà lẹ kọ́ wa. Bẹ́ẹ̀ ni. Bàbá yìí la ti kọ́ èdè mi. Ní Ilé Ifẹ̀ ni mo ti ṣe oyè PhD mi níjọ́ òun. Oyè Ilé Ifẹ̀ ni. Ní fásitì. Nígbà wo lẹ ṣe? Ó pẹ́ gan-an. Ó ti pẹ́. Ó lé lọ́gbọ̀n ọdún báyìí. Ó ti lé lọ́gbọ̀n ọdún. Bẹ́ẹ̀ ni. Kí lẹ rí nípa èdè ilẹ̀ Yorùbá? Kí lẹ rí nípa ẹ̀? Tí mo gbádùn jù bẹ́ẹ̀ ni oríkì. Oríkì orílẹ̀, oríkì bọ̀rọ̀kì, oríkì oríṣiríṣi nǹkan tó wà láyé. Òun lẹ gbádùn bẹ́ẹ̀. Mo tún gbádùn eré orí ìtàgé. Ẹ gbádùn eré orí ìtàgé? Kí lẹ tún gbádùn? Orin. Ṣé ẹ mọ̀ lúlù àbí ẹ ò mọ̀ lúlù? Lù ṣùgbọ́n máa ń gbádùn láti gbọ́. Ẹ máa ń gbádùn láti gbọ́. Àti láti máa jó. Ṣé ẹ mọ̀ ọjọ́? Mo mọ̀ ọjọ́ díẹ̀díẹ̀. Díẹ̀díẹ̀. Ṣé wọ́n kọ́ yín ní ẹsẹ̀ Ifá díẹ̀díẹ̀ àbí wọ́n kọ́ yín ní ẹ kọ́ ẹsẹ̀ Ifá? Díẹ̀díẹ̀. Ẹsẹ̀ Ifá wo lẹ rántí? Rántí ọ̀tọ̀ọ̀tọ̀.